Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń mẹ́sẹ̀jì mi nígbà tí Lizzy Anjorin tó post picture ọmọ ẹ̀ láì ṣe èmi wípé RIP àwọn èèyàn tó ń post bẹ́ẹ̀ yẹn pọ̀ tó ń kọ RIP sí ó pọ̀ ṣùgbọ́n bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ṣì wà láàyè èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe iye kémi kó lè máa ṣe kíni kí n lè máa ròyìn iṣẹ́ agbára Ọlọ́run olújọ mímọ́. Ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó ti jáde fún Lizzy Anjorin ó wá dírágì rẹ̀ ó ní gbogbo ìpè tó ṣẹ́ fún àwọn ọmọ òun ó ní orí rẹ̀ ní gbogbo rẹ̀ yóò ti jà ó ní kì í ṣe lórí òun. Arábìnrin ìbínú tán ni ó ní Lizzy Anjorin ó gbé fọ́tò òun síta àti àwọn ọmọ ó ní ó ṣe ìpè fún wọn. Arábìnrin yìí ti rí búùkù gbogbo rẹ̀ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. Èmi dúró mi ò dá dúró mò ń sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ èmi dúró nu Kristi àpáta ayérayé ilẹ̀ mìíràn yanrìnrín. Àdàbí tí má ti jí lọ́jọ́ kan tí mo ro bí ròyàn tí mo ní kéèyàn ó kú tí mo ro kú ròyàn ló kú. Lizzy Anjorin Elizabeth ìwọ ló lè pe ẹ́ o n tó dẹ̀ tọ́ sí ọlọ́dún yìí ló fẹ́nu ẹ sọ tó máa dẹ̀ ṣẹlẹ̀ sí ọ tọmọtọmọ tọkọtọkọ ẹ olórí burúkú mà ní ẹ̀kẹ́ mo màmá ń lo ẹ fún ẹ mo màmá ń pọ́n ẹ lé ó mà ti dẹni àbùkù Lizzy kí ló ṣẹlẹ̀ mi ò tú ẹ mi ò bú ẹ mi ò ṣépè fún ẹ mi ì sọ̀rọ̀ sí ẹ mi ì ṣe kankan sí ẹ èmi ń kúrúùsì tèmi nọ́mánọ́mà wípé owó tó o ní àǹtí Ìyábọ̀ Òjó tó o ní wọ́n yá fi ṣe fíìmù pé executive producer mo sì kúrúùsì tèmi mo bọ́ ta pé èmi ni executive producer o èmi ni o àǹtí Ìyábọ̀ mo kú dírágì ń bẹ̀ àǹtí Ìyábọ̀ ẹ bá mówó tẹ́ ẹ yá lọ́wọ́ mi o ẹ bá mówó tẹ́ ẹ yá lọ́wọ́ mi o ní tí mo sọnù ṣé èyàn ò tún gbọ́dọ̀ ṣeré mọ́ bá a bá lo sáǹdì ọ̀ràn ni tá a bá lo sáǹdì yín wàhálà àdẹ̀ kí ń dọ́dọ̀ yín àǹtí Ìyábọ̀ Òjó tó dẹ̀ jẹ́ wípé a lè máa mú ṣeré nìyẹn a dẹ̀ mú wọn ṣeré ṣé wọ́n mo mú ṣeré ni ṣé wọ́n ni mo mú ṣeré ni tó fi wá lọ́mọ ẹ̀ RIP tó fi post àwọn ẹ̀ ní RIP tí ẹ ló máa jẹ́ o bọ́láhùn tí ń bẹ tẹ́mi ẹ̀ sì wà láàyè tí ẹ òun ló máa jẹ́ Lizzy Anjorin mo dá padà sí ọ ibi kó padà sórí oníbi àṣàsí kó padà sórí aláṣàsí èpè kó padà sórí olépè ìwọ ló ní nítorí pé ọlá wípé ìyá tó bí mi lọ́mọ kò robi rọ́mọ èèyàn kankan rí kò sọ pé kí tọmọ èèyàn kankan bàjẹ́ rí tiẹ̀ ló máa jẹ́ Ṣọlá Fakọ̀sì àǹtí mi Àmọ̀kẹ́ Ṣọlá Fakọ̀sì ìyá mímì ẹ̀gbọ́n mi àǹtí mi ẹ ṣe mọ̀ pé máa ń sọ pé ọ̀rẹ́ yín ni Lizzy Anjorin ṣe bẹ́ẹ̀ rọ́ lórí burúkú ẹ̀ ń sìn ṣe bẹ́ẹ̀ rọ́ lórí burúkú ẹ̀ ń sìn nǹkan tó ṣe fọ́mọ bàbá ti yín báyìí tó ṣe fẹ́mi Ṣeun Fakọ̀sì ṣe bẹ́ẹ̀ rí ń sìn torí mi ì wá fún Lizzy o mi ì ṣépè fún o gbogbo kìíní yẹn fọ́nì online ṣé tí Lizzy bá ń sọ̀rọ̀ ṣé kò kí n máa mọ̀ pé mi máa ń fọ́nì ni àwa náà dẹ̀ máa fi ṣeré pa ńlá pé káwọn náà fi ṣeré pé èmi ni mo yáwó èmi ni àǹtí Ìyábọ̀ yáwó lọ́wọ́ ẹ̀ o èmi ni àǹtí Ìyábọ̀ yáwó lọ́wọ́ ẹ̀ o èmi lẹ̀ executive producer àti Lizzy ń sọ o ṣó ti pọ̀ jù ní tó wá lọ ń pòsì ọmọ ẹ̀ ara ẹ̀ ọkọ ẹ̀ lára ẹ̀ pì Lizzy Anjorin ìwọ ló máa tọ́ sí ìwọ ló ní o gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí wípé Lizzy mọ̀ post nǹkan báyìí tẹ́rù ti ń báyìí lórúkọ Jésù kò sí nǹkan kan ẹ̀yin tèmi 100 years mo ṣì wà èmi máa dàgbà mo máa dògbó mo máa fi ewì mi máa fi páwú máa fi èrìgì máa fi jobi tọmọtọmọ tọkọtọkọ tilétilé mi àtẹ̀yin olólùfẹ́ mi àwa kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ káwa lè máa ròyìn iṣẹ́ agbára Ọlọ́run lọ. Lizzy, who are you? Who the hell are you? Who the hell are you? Mi ò bú ẹ mi ì ṣépè fún ẹ mi ì ṣe kankan àǹtí Ìyábọ̀ ni mò ń drag pé èmi lẹ̀ executive producer o àǹtí Ìyábọ̀ ẹ bá mú owó ẹyẹ yẹn lọ́wọ́ previous video yẹn àǹtí Ìyábọ̀ ẹ bá mú owó tẹ́ ẹ yá o pé òótọ́ làǹtí Lizzy ń sọ o èmi ni àǹtí Ìyábọ̀ yáwó lọ́wọ́ ẹ o pé màdẹ́bà yín fà ọkẹ́ bá ń gbé owó mi o ẹjọ́ níbo nìyẹn ti wá wọ́ọ̀tì kí èèyàn máa gbéra ẹ̀ ṣépè kó máa wá sọ pé RIP tiẹ̀ tó wá ó wà nù sáré ó tún post ara ẹ̀ lára RIP Lizzy Anjorin ìwọ ló ní lọ́la pé mi ò bú ẹ lọ́la pé mi ò ṣẹ́ mi ò wú ẹ mi ì bú ẹ mi ń ṣeré tèmi ni mò ń ṣeré tèmi ni wípé intanti Lizzy sọ for the first time o
wọ́n mi òótọ́ náà sọ ọwọ́ mi náà ti yáwó o mo dẹ̀ ń ṣe ọ̀rọ̀ yẹn dẹ̀ fọ́ ni mo dẹ̀ ń rẹ́rìn-ín bẹ́ẹ̀. Lizzy wàá sunkún jáde láyé ni lágbára Ọlọ́run nítorí ẹ̀ fẹ́nu ẹ̀ sọ fúnra ẹ̀ yóò ṣẹ̀mọ́ ẹ̀ láṣẹ Òdùmarè lọ́gbàrá olújọ mímọ́. Òkùnkùn ò ní borí ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ ni èmi. Torí mi ò bẹ wí, mi ò bẹ jà, mi ò bú ẹ, mi ìṣe kankan. Àkílówádé tán bá wá lu agolo tán mẹ́sàn orúkọ ẹ lásán wàá máa gbóká. Ìwọ ló ní lórúkọ Jésù. I use Psalm 91 to cover myself. Ó máa padà sórí ẹ̀ olórí burúkú òfò.